ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. Mẹ́wàá tí ń ṣẹlẹ̀ ń lu ìyá àsìfura. Nǹkan bẹ́ẹ̀. Nǹkan dé wọ́n ti sọ̀lú yìí dàdàkúdà. Bàbá wa sọ wọ́n láwọn òkúkú pààyàn. Bàbá wí wọ́n láwọn làwọn lára àwọn. Àwọn ti gbàgbé wípé èyí tí wọ́n ń lo ṣe yìí ìlò tẹ́ ń lo ara yín gan ogun ni ó dálẹ̀ sílùú. Ogun tá bá ń sọ̀rọ̀ nípa ogun ó kọ kìí kàn ṣe ìgbà tí Fúlàní bá ń gbébọn pààyàn nìkan lógun. Àìsàn burú ju kú. Àìsàn ó burú ju ikú lọ. Ikú kàn ṣẹ̀gbọ́n àìsàn ni, ṣùgbọ́n àìsàn ó lóró ju ikú lọ. Ẹ farabalẹ̀ láti wo fídíò tí mo fẹ́ fi hàn yín. Bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí wo fídíò yẹn, màá rọ̀ yín, màá bẹ̀ yín. Ohun tó dáa nínú fídíò yẹn ni kẹ́ ẹ fàyọ. Èyí tó ń kóni ní ìríra tó wà nínú ẹ̀, èyí tó múnú bíni tó wà nínú ẹ̀, èyí tó jẹ́ ẹ̀gbin tó wà nínú ẹ̀, ìwà ìbàjẹ́ tó wà nínú ẹ̀, ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Ìdí tí mo ṣe play fídíò yẹn fún yín ni pé kí àlàyé ń tí ẹ rí wò lẹ́yìn fídíò yìí kó lè bá yé yín dáadáa. Tó o bá ti pé ọmọ ọdún 18 tàbí tẹ́ ẹ bá lọ́mọ kékeré kan bẹ̀rùn, ẹ má jẹ́ kó wò nínú fídíò eléyìí tí màá fi hàn yín yìí. Ṣùgbọ́n kí gbogbo ẹ̀yin òbí pátá ẹ jẹ́ ká wo fídíò yìí ká fi kọ́ àwọn ọmọ wa. Bá a bá fẹ́ fáwọn èèyàn mọ̀ràn yóò jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti mọ̀ bá ṣe gbé ìmọ̀ràn yẹn kalẹ̀. Ohun tí àwọn èèyàn sọ ayé dà báyìí lórí ọ̀rọ̀ ìṣekúṣe ó kọjá bẹ́ẹ̀ o. Gbogbo ẹ̀ pátá ló sì ní ewu tiẹ̀. Bí chọ́ọ̀chì ṣe wá pọ̀ tó Nàìjíríà, bí mọ́ṣáláṣí ṣe pọ̀ tó Nàìjíríà, kí wá ní ìtumọ̀ ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí tó pọ̀ yẹn o. Èrè wo la rí gbà ń bẹ̀ náà? Èmi rò pé àǹfààní tó pọ̀ ló yẹ kó máa ṣe wá ni. Mo rò pé nígbà tí mosque pọ̀, tí mọ́ṣáláṣí pọ̀, tí ṣọ́ọ̀ṣì pọ̀, mo rò pé yẹ kó rin ìgbésí ayé wa lọ́wọ́, ìhùwàsí wa, ìwà wa. Mo rò pé yẹ kó yí padà sí dáadáa ni. Nígbà tí wọ́n ṣẹ̀sìn ìbílẹ̀ gan kò burú bí èyí. Àyíbájá sùn. Ẹ wo fídíò yẹn kẹ́ wá wo wáàsí tó tẹ̀lé. Ó ti máa ń dágbére fún mi pé òun lọ convention tó bá ti di weekend. Èmi máa rò pé convention church wọn ló ń lọ torí pé ó ti níyàwó tiẹ̀ dé. So mi kí n bí sọ máa wò pé wọ́n máa lọ convention church ni. Àṣé mi ò mọ̀ pé ọdún wọn máa ń lọ tó máa ń pè ní convention. Níbo? Orgy party. Okay. So ó wá sọ fún mi pé bébí o àjọ máa lọ sí convention ní next week. Mo wá ní will your wife not be there? Pé èmi ò fẹ́ wàhálà o. Ó wá ní rárá pé èmi àti òun nìkan ni. Mo wá ní báwo ni kí n ṣe múra torí mi ló bẹ̀rẹ̀ abẹ́ church ní convention yẹn. Mo wá ní dress sexy. Mo wá ní ṣebí convention là ń. Ó wá ní no pé nǹkan tó ń kọ́ pé máa ń pè ní convention yẹn wípé òun fẹ́ kí n witness ẹ̀ kí n bẹ experience ẹ̀. Mo bá ní kò sí wàhálà bá ṣàmúra ó ṣàwà pìkì mi nígbà tó di 11:30. A ṣà lọ sí island wọ́n ti gba hotel apartment. So ìgbà tá a débẹ̀ tí mo wọlé mo rí oríṣiríṣi àwọn babes tó wà nílé pé a bí 4 èyí sì 5 then ọkùnrin 3 boyfriend yẹn ó ṣe ìkẹrin. So àwọn girls yẹn wọ́n ti wà nù àwọn different rooms nínú hotel apartment. Èmi ṣàǹgó pé mo wá bí pé ṣé pàṣẹ la wá ṣe àbí kí ló ń ṣẹlẹ̀. Ó wà nínú pé kì í ṣáà calm down. Èmi ò dẹ̀ kí n mu ọtí, mi kì í mu ọtí, mi kì í fa ṣíṣà, mi kì í fa gbó. Bọ̀ àwọn èèyàn ṣáà ń fa gbó bẹ̀ wọ́n mu ọtí àwọn girls yẹn.
wọ́n play orin ìyẹn mọ̀ gbogbo wa mo ṣàbẹ̀rẹ̀ sí ní bákan náà àwọn girls ń sọ̀rọ̀ pé pé kí ló ń ṣẹlẹ̀ nígbà pé ta ló ń ṣe pàtí ta ló ń ṣe birthday bẹ́ẹ̀ yẹn ni pé ṣé mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mú ní mi ò mọ̀ ẹ wá ní pé ṣé wọ́n ti sanwó tèlé ní fèmí mo wá ní owó kí ni ó wá ní pé kí n má wọrí wípé ó no be say the guy wey bring you come wọ́n do you mago mo wá ní na my boyfriend bring me come here o you no fit do me mago now wọ́n wá ní okay no wahala pé ṣé dem dey bring girlfriend come this kind place mọ̀ kí n wá understand pé kí ló ń ṣẹlẹ̀ ìgbà tó ṣàdúrà bí wọ́n yẹn tẹ́ everybody ti yó sí gbogbo ẹ̀ ti wọ́ra ọmọ boyfriend mi ṣàbẹ̀rẹ̀ sí ní kiss mi èmi àti ẹ̀ lákọ́kọ́ jọ dá wà ní yàrá because yàrá bíi 4 ló wà ní hotel apartment so aṣá ń kiss à ń ṣe gbogbo ẹ̀ aṣá ń ṣeré ó lick mi ó suck mi ó ṣàṣe gbogbo èmi ti wò wípé bóyá àwa méjèèjì nìkan ni bí aṣá ti ṣe ń lọ aṣá ń ṣe gbogbo ẹ̀ aṣá ń ṣe dog day táwa sọ fún òun fẹ́ standing dog day ń lọ di window mọ̀ ìbá no problem akẹ́sílẹ̀ àkùnsílẹ̀ but reason that sílẹ̀ àkùnsílẹ̀ everybody náà ti busy láwọn other rooms oníkálukú ti ń ṣe tiẹ̀ náà bẹ́ẹ̀ ni mà ibi tí èmi ṣàtìdí window mọ̀ tá a ti ṣe standing dog yìí mo kàn rí tí another guy wọlé ní tó ṣe bẹ̀rẹ̀ sí ní fún ọyàn mi nìyẹn ọmú mi dẹ́ tó bì gan mo á kọ́ ní what's the meaning of that mo wá gba ọwọ́ ẹ̀ kúrò dára mi pẹ̀tẹ̀ mi wá ní allow him now hey this is convention o I want you to have the experience mo wá ní what do you mean say why will you bring me here to do this kind of thing mo wá ní no only I want to see you get fucked by another guy. Only I want to dig in your hole. Ó tàbí pé kì í ṣe ẹni tẹ́mi àti ẹ̀jọ́ fẹ́ra yín tẹ́lẹ̀. Bára wa bọ̀ tẹ́lẹ̀tẹ̀lẹ̀. Wọ́n mọ̀ pé so irú èèyàn báyìí ó ní irú fantasy báyìí. Ni mo bá ṣàfàlábalẹ̀ o, ìyẹn ṣàbẹ̀rẹ̀ sí ní tẹ ọyàn mi. Bó ṣe ń tẹ̀ báyìí èmi náà ń wẹ́ tìṣe fún èyí tó ń fún mi látẹ̀yìn. Èwo ló ń fún ẹ? Èwo ló ń dún ẹ látẹ̀yìn? Ṣé boyfriend ẹ ló ń dún ẹ látẹ̀yìn? Boyfriend mi tó mú mi wá ni. Ló ní kó mú window mú so èyí tó ìyàn kan wá dúró síwájú ẹ ń tẹ ọyàn boyfriend ẹ ń dún ẹ látẹ̀yìn ok ní gbọ́. Bẹ́ẹ̀ni so ó ṣàṣe fún mi látẹ̀yìn tí mo ń wẹ́ tìṣe báyìí ariwo tèmi náà wá lé kan sí i. Mo wá ń pariwo mo wá ń gbàtú ẹ pé bí ọwọ́ méjì lára èmi nìkan èèyàn méjì lórí èmi nìkan ìyẹn gan kọ́kọ́ ń da orí mi rú náà àti pápẹ́ ìgbọ́dọ̀ parọ́ pé mo wá ń wọ́n pé nǹkan tí mi ò fẹ́ ṣe tẹ́lẹ̀ tó wá ń dùn mọ́ mi báyìí ó wá ṣe ń bí pé mi lè dúró pé kíkejì rẹ kó fi okó ẹ̀ bọ̀ mí lára. Mo wá ń wù mí bíi pé kí bọ́sẹ̀ mi ẹ kó kúrò kí yẹn sáré kó fún mi rush. Mo jẹ́ tí ó èyí tó wà iwájú mi torí òòrùn ló wọnú yàrá tó bá sí wáyé wá ó pè tó bí ó tóbi ó dẹ̀ dúró ó dẹ̀ dúdú nígbà mo fi ń wo kó yẹn gan lásán kò ṣáà ń wọ èjì. Nígbà báyìí bí bọ́sẹ̀ mi ṣe lọ jòkó sórí bẹ́ẹ̀dì báyìí bí gbogbo yẹn ṣe tì mí sórí bẹ́ẹ̀dì nìyẹn jọ̀gbọ́n mi ti ẹ̀ wojú boyfriend yẹn mo bẹ̀rẹ̀ sí ní doni òun náà ń gbé àṣà ń gbóra wa bó ṣe torí missionary ló ń ṣe ṣùgbọ́n èmi gan mi ò gbé ìdí mi kalẹ̀ kó tó gba sí fún mi mo ti gbé pàdé ẹ̀ lókè kó tó gba sí mi ti dúdú. Ẹ wò ó lágbára lọ́jọ́ àìsàn yìí just 2 weeks ago ní ìṣẹ̀lẹ̀ òun dẹ̀ ti ṣe níbi pé kí n tún ti lọ ṣe mí. tó ti wá sọ fún boyfriend ẹ pé kó gbé ẹ lọ kẹ lọ ṣe mí. Mi ì tí ì sọ fún ṣùgbọ́n màá sọ fún pé mo tún wò pé bóyá tó bá di bí alẹ́ ọ̀túnla màá send picture mú yẹn sí i màá wá sọ fún pé when are we going to convention. Now tí marry ok mo ń gbọ́ máa sọ lọ. Ibi tá a ti ń ṣe yẹn lọ o
tí bọ̀bọ̀ yẹn ti ń dún mi boyfriend mi wá ń mu ọyàn mi ó wá ń mu ọyàn mi ẹ mọ̀ mo wá ń pariwo tí ẹ wá mind pé bóyá ẹnìkan fẹ́ gbọ́ mi àbí èèyàn kan mo kàn ṣáà ń pariwo ni níta báyìí nígbà tí mo rí pé kò bọ̀bọ̀ yìí dùn èmi náà sáré dìde mo ti lulẹ̀ mo jókòó lé lórí mo bẹ̀rẹ̀ sí ní ráìdẹ̀ bí mo ṣe ń ráìdẹ̀ báyìí boyfriend mi wá ń sán mi nídìí ó ń gbẹ́ nídìí ó ń sán mi nídìí ó ń sáǹkì mi wípé kí n máa ráìdì bọ̀bọ̀ yẹn faster. Faster ewu mi ò ṣe speed báyẹn rí láyé mi ò ṣe speed báyẹn rí mo kàn ṣáà ń tó bọ̀bọ̀ yìí lọ so later o mo ṣáà dìde boyfriend mi wá sọ pé kí n wà ní doggy position ẹ̀wọ̀ báwọn méjèèjì ti ṣe fẹ́ tí okó bọ ní òbò mi nìyẹn o ìgbìmọ̀ pé mo sọ fún yín pé okó bàbá kejì yẹn ń tóbi gan. Wọ́n ti bọ́ o. Wọ́n ti okó méjèèjì wọnú òbò ẹnìkan àbí kan lọ sí fùrọ̀ ìkan lọ sí òbò. Méjèèjì wọnú òbò bó tó mi ṣe fún tó mi mọ ẹ mọ̀ mo ti wet. Bọ̀bọ̀ yẹn gẹ́gẹ́ ìyẹn wípé kókó méjì kò wọnú òbò mi lẹ́ẹ̀kan náà. Ìbò ṣọ́ọ̀pù inú òbò ẹni méjèèjì wọ̀ àbí báwo ke. Inú ẹ̀ ní o inú òbò mi. Báwo ni ní sùúrù báwo ni wọ́n ṣe dúró báwo ni wọ́n ṣe dúró ó ló ṣe dọ́gì ṣé orí bẹ́ẹ̀dì ló kúnlẹ̀ sí ni. Bẹ́ẹ̀ ni orí bẹ́ẹ̀dì ni mo kúnlẹ̀ sí gbọ́n mọ̀ pé ẹni tó bá mọ dọ́gì ṣe dáadáa á mọ̀ pé kíkan ṣe pé kéèyàn kúnlẹ̀ rà fún ó ní béèyàn ṣe máa ṣe pòsíṣàn yẹn tó jẹ́ pé béèyàn bá ti ga ìdí èèyàn sẹ́yìn síkùn gan tó ń san bẹ́ẹ̀dì ẹni tó bá fẹ́ penetrate á lè penetrate èèyàn dáadáa. Bọ̀ báwo ni méjèèjì ń bọ̀ làwọn méjèèjì wá dúró sí ṣán dúró sẹ́yìn ara wọn ni ṣọ́kó wọn gùn tó yẹn ni báwo ni okó méjì ṣe máa wọnú òbò ẹlẹ́ẹ̀kan. Wọ́n dúró ó wọ̀ ọ́ àǹtí nǹka èmi náà rí rẹ́ẹ̀rì lórí ẹ̀wọ̀n lè ṣe pé ó kàn ra tìpọ̀ pọ̀ mú sílẹ̀ bí ìgbà pé wọ́n rí orógùn bọ̀ inú mi ló ṣe rí. Now ì tí màá rí ìjẹ́ pẹ̀lú experience tó níyẹn ìjọ wa prefer okó kan mọ́ àbí okó méjì ló máa like ọkùnrin méjì ló fẹ́ǹsìn. Ẹ wò ó ìyẹn mi sì lè sọ o nítorí pé ẹ mọ̀ téèyàn bá má rí yẹn sìn wọ́n máa sọ pé téèyàn bá má rí kéèyàn máa ṣe sìn náà ṣùgbọ́n ṣé mo lè fẹ́ ṣé téèyàn bá fẹ́yàn sìn báyìí ṣé ó máa gbà pé kéèyàn méjì máa dóyàn. Ṣé o ti wá gbádùn ṣé wọn náà wá fẹ́ máa fantasize ṣé o ti wá gbádùn okó méjì lẹ́ẹ̀kan náà sí ni. Mo gbádùn ẹ̀ torí tó bá ti di ọ̀tún lábàá máa send the picture yàn mi àbí pósí mi ṣe máa sọ fún pé when are we going to convention mo máa bí bẹ́ẹ̀ because apart from that ṣe mọ̀ pé bá a ṣe ṣe tán ìgbà tó dàárọ̀ tó drop mi báyìí mo rí àlá ti 220,000. Orí àlá ọ̀tẹ̀ èlò. 220,000 ló ṣe fún mi. Okay so nísìnyìí. So mo ń gbọ́. Ẹ mọ̀ mo inú tó wà wò pé lẹ́yìn ìyẹn pé ó máa change sí mi wípé bóyá iṣẹ́ understand pé a máa pé ọkùnrin mi ti domi kí nìkan kò change sí mi o ìfẹ́ yìí pọ̀ sí mi o. Báwo ló ṣe wá fi pé kò ní sí problem nínú ilé ọkùnrin yẹn báyìí. Àṣẹ ìyàwó ẹ̀. Kí ló kàn tẹ̀lé ní bẹ́ẹ̀? Ṣé bí ó fi ń dágbére fúyàwó ẹ̀ náà tẹ̀ bó ṣe máa ń dágbére fẹ́ni tó ń lọ convention ṣáà máa dágbére fúyàwó ẹ̀ náà ìyàwó ẹ̀ ò ní mọ ibi tó ń lọ ni. So ìwọ ń sìn yìí ìjọ lè dún ọkùnrin kan mọ́ pẹ̀lú experience tó ń rí yẹn jẹ́ kó wù ẹ́ kó tún ní more of that experience. Mo lè dún ọkùnrin kan ṣùgbọ́n tí mo bá fẹ́ gbádùn ara mi dáadáa mo ti rí i pé gbádùn wà ń bẹ dáadáa báyìí tí mo bá fẹ́ gbádùn ara mi dọ́gba màá mọ̀ pé tó ní méjì yẹn gangan òun ló ṣe kókó. Now mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ tó bá wá má rí ọkùnrin kan tó wà nílé ẹ̀ tí adùn okó méjì wá ń yun ẹ tó dẹ̀ lè sọ fọ́kọ ẹ̀ kí ló máa wá ṣe àbí ṣó lè gbàgbé ẹ̀ ṣó lè gbàgbé okó méjì yẹn pátápátá kó má rántí mọ́ tó bá má rí. Mi lè gbàgbé ọ torí bí mo ṣe ń sọ fún yín ìgàn lásán mo ti ń wet.
so nísìn tó bá marry ọkùnrin kan sí tí kò o lè ṣe kí ló máa marry ọkùnrin kan ṣé rí game náà tó fẹ́ ọkùnrin yẹn máa ti fi ẹ mọ̀ pé mo gbòòrò lè mi àti nǹkan kì í ṣe pé màá fẹ́ marry ìsìn pastor ni màá wá lọ fẹ́. Bọ̀ tó bá wá marry kó sì púpọ̀ mọ̀ gbòòrò ló mọ̀ nípa túsọ̀. Tí màá bá fẹ́ màá ti interview ẹ̀ pé kí ni àwọn nǹkan tó náà ti dánwò rí kí ni àwọn nǹkan tó lè ṣe bíi pé kéèyàn nínú marriage pé ṣó wà òun ṣe ti understand báyẹn. Tó bá ti jẹ́ réèyàn báyẹn kí ló dé tó tí nǹkan báyẹn bá ń wù mí ṣe máa sọ fún náà. Bọ̀ tí ò bá wá lè ṣe kí ló máa ṣe? tó bá pàdé máa lọ jí ṣe ni o mi gbọ́dọ̀ parọ́ fún. Ó dùn tó yẹn ni tó fi máa lọ jí ṣe. Nǹkan kò sí nǹkan tó dùn tó téèyàn bá ti ní sex normal sex tó bá sì níyẹn ò lè mọ̀ téèyàn bá sọ létí èèyàn yá máa fi pé ìyàn mà irú ìfúra dáadáa wo nìyẹn. Ẹ mọ̀ pé ẹni tí ò bá sì ṣe ni ò lè mọ̀ tó máa wò pé ìranù ní kinní kan. In fact, maximum pleasure ni. Pẹ̀lú ṣé bí wọ́n ṣe wà yìí ṣé o lè sanwó fóbìnrin kó wá ṣeré pẹ̀lú ọkọ ẹ̀ àtiwọ́ náà? Bẹ́ẹ̀ ni o, mo lè sọ mo ti ṣe yẹn náà dáadáa náà, mo ti ṣe yẹn rí dáadáa. But single parent ni o sí ní ọkọ náà. Mo sọ pé mo ti ṣe tolóbìnrin pẹ̀lú ẹlòmíì tí mi ò sí ní ọkọ bọ̀, mo sọ pé mo lè pe obìnrin wá tí màá sanwó fún láti jẹ́ kọ́kọ́ mi tí n bá máa rí. Lára ọrú ẹ̀ òun ni géè kọkùnrin ọmọ bọ́kùnrin lò pọ̀ àjànú ti gọ sára ẹ̀ ó ti sísì reasoning faculty rẹ̀ kò lè ronú pé tóun ṣe ọ̀dà. Nínú majority àwọn olówó ni wọ́n fi ń sowó agbára owó ni àjànú ti gọ sẹ́yìn ẹ̀ òun á fún wọn lówó nítorí kó lè bá yé wọn jẹ. Obìnrin àtobìnrin kan máa bára wọn lò pọ̀ ìbínú Ọlọ́run ní bẹ́ẹ̀ ó fi wá dórí threesome ó fi dórí twosome. Ọkùnrin méjì kan máa bóbìnrin kan lò pọ̀ bọ́kùnrin ọba tí ní mental problem kó jẹ́ pé nǹkan kan tí ń ṣe ọpọlọ ẹ̀ kó máa gbá ìtàn ìyàwó ẹ̀ mú kọkùnrin mi ó máa gùn ìyẹn lẹ́ẹ̀fì mọ̀ pé ó ti ní mental problem kò lè ronú bẹ́ẹ̀ yìí ṣe ń ronú mọ́ àjẹnú tó gbámú yẹn ò ní jẹ́ kó ronú gbogbo ìbálòpọ̀ tọ́lọ́ ń bá lóun ọ̀fẹ́ làjẹnú ọ̀sọ́ di nǹkan tó dáa lójú rẹ̀. Kọkùnrin méjì ó máa bá obìnrin kan lò pọ̀ láìsí ẹranko ó ti descend kúrò ní human level mẹ́ta ní level èyí tó ga jù ní tàwọn àlìjàn àwọn màláìkà àwọn lẹni àwọn kìí ṣẹ̀ ntọ́lọ́ ń bá pa wọ́n lẹ́sẹ̀ ni wọ́n ṣe follow by level ènìyàn ọ̀sẹ̀ lọ́n díẹ̀ yóò tọrọ àforíjìn èyí tó wà nísàlẹ̀ ní level ẹranko àwọn ò ní conscience ẹranko ò ní conscience ẹranko ò ní ronú lọ́bì kankan àlìjàn náà sọ ẹ̀ kalẹ̀ wá sí level animalistic life làlìjàn náà sọ ẹ̀ kalẹ̀ sí wàá máa wá gbígbé sí ayé ẹranko ajá ọmọ bẹ́ẹ̀ lò pọ̀ ọmọ fantasize ọmọ gbádùn ẹ̀ tó lálìjàn náà ti gọ síbẹ̀ kò sí tó lè gbádùn mọ́ lẹ́yìn ìgbà tó bá ti tẹ̀sẹ̀ ọba tó ní wá lóhun ọ̀fẹ́ gbogbo nítorí ọ̀sẹ̀lẹ̀ Ọlọ́run ní mi ò fẹ́. Bóyá búnà dámà dàníyà ó máa fẹ́ máa ní. Ẹ jẹ́ àtúbà gbogbo ẹ̀yin tí ń náà wò. Ìsìtẹ́gì fi nàlẹ́gà fìrà láhó. Ìsìtẹ́gì fi nàlẹ́gà fìrà láhó. Kí ló wá débi threesome? Ọlọ́run lóhun ọ̀fẹ́ ànábì lóhun ọ̀fẹ́ ṣàgáltà nafsaka fíìmà lásìkò tó dirí kò. Tajiri yẹ́wù bí mẹ́la tẹ̀sí tẹ̀ sófònù. Tajiri yẹ́wù bí mẹ́la. Ṣàgáltà nafsaka fíìmà lásìkò tó dirí kò. Tẹ̀kùlù líláì máa dá èèyàn tẹ́lẹ̀ kọ́. Tẹ̀kùlù líláì máa dá èèyàn tẹ́lẹ̀ kọ́. Ó kìpọ̀ ara ẹ̀ bísì lórí nǹkan
lè perfect ayé. Orí burúkú tó bá ọ pákẹ́ẹ̀tì ló bá dé dọ́sìn ló bá dé. Ọwọ́ amúyàwó ẹ̀ ọwọ́ amúyàwó ẹ̀ lẹ́sẹ̀ ó ní kọkùnrin ní ọmọ agbọ̀n lójú ẹ̀. Think very deep, you have mental problem. Yes, something is wrong with your mentality. Surely something is wrong with your reasoning faculty. O lè ronú straight mọ́. Àlùjànnú tó gbá ẹ mú ìwọ àti wèrè tí ń bẹ ní títí ẹ yàtọ̀ mọ́. Wèrè tí ń gbélé nìwọ, wèrè aláṣọ nìwọ, wèrè títì lòun, wèrè gbóró lòun, wèrè inú ilé nìwọ. Shagalta nafsaka fima Lasta tudriku. Kó lè mọ̀ abẹ́ obìnrin ibi tó pàtàkì dé lọ́dọ̀ àlùjànnú. Àsìkò méjì kan bẹ láyé obìnrin tó bá ní mental problem tó bá lóyún. Àsìkò méjèèjì yẹn á gbé wèrè kúrò lára ẹ̀ ní moment yẹn yóò rí sìn normal. Àmọ́ tí nǹkan yẹn bá ti kọjá wèrè yẹn padà sáré. Allah. Àkọ́kọ́ nígbà tí a bá ń bá wèrè lò pọ̀ lọ́wọ́ moment tí wèrè surrender ara yẹn wèrè yẹn ò sí lára ẹ̀ mọ́ nígbà yẹn. O lè rí wèrè tẹni tó fẹ́ sógun owó ń bá lò pọ̀ kó wá gẹjẹ. Ó lè gẹjẹ nígbà tí ń lé kiri àmọ́ moment tó dórí ẹ̀ yẹn yóò normal lọ́wọ́ ṣẹ́jú yẹn yóò máa ṣeré yóò máa sọ̀rọ̀ bí èèyàn tó normal ni. Allah. Àmọ́ immediately tí wọ́n bá ti parí zina yẹn tọkùnrin yẹn dìde wèrè yẹn sọ̀kalẹ̀ padà ó wá lè máa lé kiri kó fẹ́ gẹjẹ. Allah. Àlùjànnú ni ẹlẹ́ẹ̀kejì nígbà tí wèrè bá fẹ́ bímọ ó lóyún ó wá fẹ́ bímọ gbogbo tí ń jẹ́ craziness orí ẹ̀ á gbé kúrò ní moment yẹn yóò bí ọmọ yẹn normal torí tí wèrè orí ẹ̀ bá sì wà ń bẹ̀ ó lè fa ọmọ yẹn yọ lábẹ́ ara ẹ̀ kó dẹ̀ sọnù kó náà parẹ́. Ọba mi ò fún ní àlàáfíà ní moment yẹn ọmọ yẹn ó jáde kódà tó bá bímọ tán ẹ máa rí ìfẹ́ ọmọ lára ẹ̀ fúnra ẹ̀ ní ọmọ di ọmọ ẹ̀ mọ́ yá tí wọ́n bá ń bá wẹ ọmọ yóò dúró tí wọ́n ní ọ̀ràn jùmọ̀ pé ká má jí gbé mọ́ lọ́wọ́. Shagalta nafsaka fima Lasta tudriku. Gbogbo ẹni tí ń ṣe threesome ẹni tí ń ṣe twosome ẹni tí ń bá ewúrẹ́ lò pọ̀ ẹni tí ń bá ẹdìyẹ lò pọ̀ ẹni tí ń kíjẹ kí mọ́lẹ̀ ìkankan náà níwájú Ọlọ́run. Shagalta nafsaka fima lasta tudriku. Takunu lillahi madha hina talqahu. Takunu lillahi madha hina talqahu. Ànábì ní idha lam tasta'i fasna ma sayt. Tó bá ti lost your conscience, if you've lost your conscience, if you've lost your consciousness yàtọ̀ sí conscience. If you've lost both, then do what you wish. Tí o bá ti sí tìjú lára ẹ̀ mọ́, tí o dẹ̀ sí conscience mọ́, kò sí consciousness tí o sọ fún ọ pé nítorí ṣe ibad. Kò wá tún sí ìtìjú mọ́ pé ẹ̀mẹ́jà àwọn èèyàn bá mi níbi eléyìí. Ànábì ló ti wà nípò ẹni tó ti ní mental problem first now ma say it. Máa lọ ṣe tó bá wù ẹ́ gbà náà. Gbogbo ntọ́lọ̀ ń bá lóun ọ̀fẹ́ kẹ́dà ó jìnnà sí ni. Tó o bá ti wọkọ̀ rẹ̀ má tẹ́sítì ẹ̀ lògùn rẹ̀ o. Tó o bá ti tẹ́sítì ẹ̀ ò lè padà mọ́. O gbọ́ mi yé ẹni tí ń ṣe threesome kò sí ń tẹ́lẹ̀ wí kò lè fẹ́ yàwó kan kó gbádùn ẹ̀ mọ́. Torí àlùjànnú ti gbá mú. Allah. Kò lè fẹ́ ọkọ ẹyọ kan kó gbádùn àbí ọkùnrin ẹyọ kan mọ́ àlùjànnú ti gbá mú. Yóò mọ̀ wá lọ ayé lọ bí ẹranko rí pé láìpẹ́ ò ní nọ́mà mọ́. Wọ̀nràn lókù tí ọmọ ṣe nítorí n tó gbé dánú yẹn ìbínú Ọlọ́run bẹ́ẹ̀ àlùjànnú ti arrest ẹ̀ láti sọ di ọ̀tá Ọlọ́run. Allah. Ẹ wá wò tó o bá ti wọṣẹ́ báyìí má àlùjànnú lọ́wọ́ àkọ́kọ́ tí ó ṣe yọ pa conscience ẹ̀ lẹ́yìn kó pa conscience ẹ̀ o lè ronú bí èèyàn mọ́ nọ́mà ń táwọn èèyàn rí tí wọ́n bá gbé ọwọ́ sílẹ̀ tẹ́nìkan yọ àdá tó sì gé táwọn èèyàn ní hẹ́ẹ̀ yìí ká ẹni conscience ẹ̀ ti kú á ní kí ló wà bẹ́ẹ̀ náà wọ́n waste ẹni wọ́n delete ẹni is -1 wọ́n pààyàn yóò ní wọ́n delete ẹni is -1. Tubu ya buna dama taliya o ma fi ma de. Nítorí wọ́n burú níbẹ̀ tó bá ìwọ ọkọ̀ yẹn pẹ́rẹ́ o lè bọ́ bẹ̀ mọ́ o
àfi tó bá wọlọ́run tí wọ́n bá fẹ́ tọ́jú ẹ kó lè bọ́ níbẹ̀ ntọ́ tọ́wò yẹn àwọn tí wọ́n fẹ́ràn láti máa bóbìnrin sùn nínú mọ́tò tí wọ́n fẹ́ràn ẹ̀ gan lọ́ọ́ bí wọ́n léèrè wọ́n máa ń gbádùn ẹ̀ ju tinúlé lọ torí Satan ti gọ síbẹ̀ ó fẹ́ ká yóò padà rí wọn jọ kankan sẹ̀sìn wọ́n gbádùn ẹ̀ tí ó mọ̀ pé ha àbórí nǹkan àrùn jẹ́ àfúyẹ́ mo gbádùn ẹ̀ gan ká nínú ilé ni nípa amúná lọ èsì mọ́tò yẹn dẹ̀ tó ń blow gbogbo tí òun gbádùn ní tàmí ẹni Sátánì ọkọ̀ síbẹ̀. ọlá tán rọrùn ti dé ẹ wá bá wa yọ ẹ bá wa jó iléeṣẹ́ kan àràtọ̀ tó ń ta jíjẹ mímu aṣọ wíwọ̀ ohun èlò ìtọ́jú ilé fẹ́ ní Naija tàbí l'Amẹ́ríkà Dọ́là Touch lẹ pé kí á wá jẹ́ Dọ́là Touch ni o. ó kárí láyé ọmọdé yìí Dọ́là Touch International tó kárí ayé kílẹ̀ ń fẹ́ lọ́dọ̀ wa tẹ́ ò rí tilẹ̀ yìí ní tàbí tókè òkun ẹ jẹ́ ká mú láti bí oúnjẹ tá à ń jẹ àwọn jíjẹ tilẹ̀ òkèèrè tó ń tìlú United States of America wá irú ráìsì wo lẹ fẹ́ tẹ́ ò rí basmati rice data rice caroline rice brown rice àti pa excellent rice ẹ̀wà tí wọ́n ti gbóná wà tẹ̀lé fi ṣàkàrà àti mọ́mọ́ àwọn oúnjẹ tilẹ̀ wa ń kọ́ èlùbọ́ ṣakí tí kì í bàjẹ́ èlùbọ́ gẹ̀dẹ̀ tó gbó gàrí tó ṣe tẹ̀lẹ́bà tó tún ṣe mu òróró lóyìnbó àti pupa ilẹ̀ wa pọ̀mọ́ ìjẹ̀bú tó ṣara lóore àwọn ohun mímu ẹlẹ́rìndòdò lóríṣiríṣi soda drinks tá à ń pè ní minerals àti ensure drinks tó dáa fáwọn àgbàlagbà imported fruit juice lóríṣiríṣi cranberry juice tó ń fọ kíndìnrín fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ inú ara oògùn 180 tó ní èròjà vitamin nínú fún àgbàlagbà àti tọmọ kékeré lọ́kùnrin àti lóbìnrin ìpápánu ìpápátẹ̀lọ́ lọ́kàn òjọ̀kan fáwọn ọmọdé àtàgbàlagbà candy chocolate coconut chinchin banana chinchin pẹ̀lú wheat chinchin fáwọn tí kò nífẹ̀ẹ́ sí flour àtúnlẹ̀ supply níbi ayẹyẹ ìnáwó yòówù kẹfẹ́ ṣe ní Dọ́là Touch à ń ta àwọn aṣọ wíwọ̀ ìgbàlódé fọkùnrin àtobìnrin aṣọ wíwọ̀ fáwọn ọmọdé látọmọ ọdún kan sọmọ ọdún 12 èyí ẹ̀ tó 12 years old trousers polo shirts skirt and blouse gown underwear lóríṣiríṣi fún takọtabo singlet boxers brazier àtàwọ̀tẹ́lẹ̀ àwọn obìnrin lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn bàtà ramanda quality fancy shoes tí ò lẹ́lẹ́gbẹ́ Dọ́là Touch lẹ́yìn tí rí gbogbo ẹ̀ o àwọn ohun èlò ilé lọ́lọ́kan ọ̀jọ̀kan ohun èlò ilé ìdáná ohun èlò ilé ìwẹ̀ lóríṣiríṣi imported ní gbogbo wọn láti ìlú USA ìpàrọ̀ olóòórùn dídùn lóríṣiríṣi Aviron perfume body spray cosmetics tissues paper towel body cream àwọn wigs lóríṣiríṣi àtàwọn ohun àmúṣaralóge mìíràn ní títà láàfíà ara wa Dọ́là Touch ń gbìyànjú o wọ́n ta diagnosing machine tá a fi ń ṣàyẹ̀wò ìtọ̀ ṣúgà ẹ̀jẹ̀ ríru ìfúnpá gàgàrà àtàwọn àìsàn mìíràn tó ń bàgọ́ ara fínra body massage machine wà tá a fi ń tora walker bike fáwọn arúgbó kẹ̀kẹ́ àwọn ọmọdé ògbẹ́yìn monitoring machine tí ó mọ̀ ta yín lólobó pàwọn ọmọ yín ti jí ìlédìí àwọn arúgbó àti tọmọ kékèké diapers ó pọ̀ nílẹ̀ bàbẹ̀dọ̀ ní ti ẹ̀bùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ̀bùn ọjọ́ ìbí ẹ̀bùn ìgbéyàwó ẹrù ìdáná àtẹ̀bùn yòówù kẹ́ lè nílò ẹ kàn sí wa ní Dọ́là Touch a tún lè bá yín mú aṣọ ẹbí àǹkó fún ìnáwó tàbí ayẹyẹ yòówù kẹ́ fẹ́ ṣe yálà ní Nàìjíríà tàbí lókè òkun home delivery service wà tá ò bá yín kó gbogbo tẹ́ bá rà nílé ìtajà wa débikíbi tẹ́ bá ń gbé lọ kò síbi tẹ́ ń gbé lọ tá ò ní bá yín gbé dé kò sì sí ohun tẹ́ béèrè tẹ́ ò lè ríra kò sí bẹ́ẹ̀ ti fẹ́ sanwó ọjà tí kò tẹ́ wa lọ́rùn yálà ní dọ́là ní pounds tàbí náírà gbogbo ẹ̀ ní wẹ́bsáìtì wa lẹ́tí lè rí gbogbo ohun tí ẹ bá fẹ́ rà o. www.dolatouch.com pick up address níbi tẹ́ ò ti wá gba àwọn ẹrù yín ní number 1 Alade Street Oshodi Lagos fún ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 081-373-66848 àti 090-139-58880 United States number 646-737-6538 email dolatouchng@gmail.com Dọ́là Touch International shopping the easy way. Dọ́là Touch lẹ pé kí á wá jẹ́ Dọ́là Touch ni o.